Africa Content TV. That
Tẹ́tígbọ́ àdúrà bẹ́ẹ̀ bá mi ṣe kọ́ wọn kọ́ ẹ̀ kọ́nà ti gbà. Adéwà ṣe àdúrà báyìí ọlọ́dà kọ́mọ́sá àgbẹ̀dù bá ṣe lérò lọ. Wọ́n á dábì lọ́dọ̀ ọ̀dọ́. Nígbà tí a ti yanjú àdúrà, akíwọlé bàbá wa gbà. Àṣeyìn ìgbàlá àlè mọ̀lẹ́tàdọ̀. Àdìwọ́ àgbáyé. Abdul Karimi Zainul Bilali. Ògo Ìlọrin tó ti dògbò àgbáyé. Gbogbo àwọn táàrí wọlé bàbá ẹ bá pariwo lọ́wọ́ ẹ̀ kan àti Allahu Akbar. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kí ní. Tó padà bọ̀ sómi gbígbóná. Oya alhamdulilayi, èmi sọ́kọ́. Alhamdulilayi, èmi sọ́kọ́.